ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ó kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí àkókò rẹ̀ ọ̀fẹ́ fún ti ọjọ́ tòní. Àdúrà mi ni wípé bí a ti fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run yóò bá ayé wa pàdé, yóò sì bùkún fún wa láti inú ọ̀rọ̀ rẹ̀. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa pọ̀ sí láyé wa. Orúkọ mi ni Ọlálékan Matthew Ọ̀jẹ́fayọ̀ ti ìjọ Divine Mercy Baptist Church Abaọmọ Àpáta ní ilẹ̀ Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó àkókò láti wo ọ̀rọ̀ yín, ẹ ní kí ọ̀rọ̀ yín sí fún wa. Ẹ bùkún fún wa láti inú ọ̀rọ̀ yín wá. Lópin ohun gbogbo kókò kọjá ti ẹ̀yin Ọlọ́run. Gbogbo etí tí ó gbọ́ ohùn yìí lórúkọ ti Jésù, ẹ sọ wọ́n di alábùkún fún. Oore ọ̀fẹ́ láti rìn nínú ọ̀rọ̀ ẹ̀yin Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ fún wọn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí, mo fẹ́ kí a gbé ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú mi ká sí ìwé Tímótíù kìíní orí kìíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún. Ìwé Tímótíù kìíní orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún. Ọ̀rọ̀ Ọlọ́run ó kà báyìí wípé àṣẹ yìí ni mo pa fún ọ, Tímótíù ọmọ mi, gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ wọn nì tí ó ti ṣáájú lórí rẹ, pé nípa wọn ni kí ìwọ kí ó lè máa ja ogun rere, máa ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere, èyí tí àwọn ẹlòmíràn tanù kúrò lọ́dọ̀ wọn tí wọ́n sì rí ọkọ̀ ìgbàgbọ́ wọn. Ẹsẹ̀ ogun tí màá ti dánu dúró. Nínú àwọn ẹni tí Hymeneu àti Alexanderu wà, àwọn tí mo ti fi lé Sátánì lọ́wọ́ kí a lè kọ́ wọn kí ó má sọ̀rọ̀ òdì mọ́. Praise the Lord. Ohun méjì ni mo fẹ́ pín pẹ̀lú wa ní àkókò yìí. Ohun náà àkọ́kọ́ ni mo pè ní ìkìlọ̀ àti àṣẹ ńlá náà. Ẹlẹ́ẹ̀kejì, ìkìlọ̀ láti yan ohun rere. Ní abẹ́ àkọ́kọ́ á wo kókó mẹ́rin. Kókó mẹ́rin yìí náà sì wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kà lónìí. A sì tún wo àwọn abala ọ̀rọ̀ Ọlọ́run mìíràn pẹ̀lú. Nígbà tí nǹkan kan ló máa jẹ́ ìlépa mi, kí ló lè mú Tímótíù di ọmọ Pọ́ọ̀lù débi wípé Pọ́ọ̀lù ó ń kìlọ̀ fún un, ó sì ń pa àkíyèsí rẹ̀ sí àwọn nǹkan kan tó nílò láti ṣe kó lè bá parí dáadáa, kó lè bá ja ìjà rere tí ìgbàgbọ́ tí kìí ṣe bí àwọn ẹlòmíràn ti ń jà á. Lọ́pọ̀ ìgbà ó máa jẹ́ tí máa dùn alàgbà Pọ́ọ̀lù bí àwọn èèyàn ti mú ìgbàgbọ́ pàápàá jùlọ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ Olúwa. Ìgbà mímẹ́ yóò sọ wípé àwọn kan ṣe ní àgàlàmọ̀sà, àwọn kan ṣe torí tí wọ́n ó jẹ. Ṣùgbọ́n sí Tímótíù ó rí wípé ìlépa rẹ̀ fún Ọlọ́run ga àti ìgbọ́wọ́lé àti ohun tí Ọlọ́run ti sọ nípa rẹ̀ kò fẹ́ kó pàdánù rẹ̀ ní ayé yìí àti ní ọ̀run tó ń bọ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ìwọ olùgbọ́ mi àti olùwò mi ní àkókò bí eléyìí wípé àsọtẹ́lẹ̀ kan ń bẹ tí Ọlọ́run ti sọ sórí ayé tiwọ náà. Bóyá ó ti di mímọ̀ fún ọ tàbí tí ò tí ì di mímọ̀ fún ọ, o gbọ́dọ̀ pa á mọ́ kí ayé òun ẹ̀ṣẹ̀ yìí má bàa gbà lọ́wọ́ rẹ. Torí àwọn kan ń bẹ ní ìta tí wọ́n ṣetán láti gbà lọ́wọ́ rẹ. Tí wọ́n bá sì gbà á, ìwọ ló pàdánù, ìwọ ni ó máa ṣe ara rẹ níkà. Ṣùgbọ́n yóò jẹ́ ayọ̀ ọkàn mi wípé
bí ìwọ náà bá jẹ́ elétí ọmọ tí o ṣetán láti gbọ́ ìkìlọ̀ bí irú ìkìlọ̀ tí alàgbà Pọ́ọ̀lù ń gba Tímótì nírú àkókò bí eléyìí wípé kí ó ja ìrere ti gbàgbọ́ kí ó sì pa á mọ́. Má gbàgbé àkórí ọ̀rọ̀ tá à ń wò ní òní ló sọ wípé dídi ìgbàgbọ́ àti ẹ̀rí rere mú. Dídi kí ni o? Ìgbàgbọ́ àti ẹ̀rí rere mú. Náà kí n tó tẹ̀síwájú mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ rẹ. Ǹjẹ́ àwọn náà ti ń fi ayé rẹ sórí òdiwọ̀n? Kí ni ẹ̀rí rẹ lọ́dọ̀ àwọn ará ilé rẹ? Ǹjẹ́ o ní ẹ̀rí rere lọ́dọ̀ aya rẹ? Ǹjẹ́ o ní ẹ̀rí rere lọ́dọ̀ ọkọ rẹ? Ǹjẹ́ àwọn ọmọ rẹ gan tiẹ̀ lè fọ́ gbáyà wípé Ọlọ́run tí bàbá mi ń sìn lèmi náà ó máa sìn? Ǹjẹ́ o ní ẹ̀rí rere nínú ìjọ tó ń lọ? Kí ni ẹ̀rí rẹ lẹ́nu iṣẹ́? Ìwọ tó ń ṣe káràkátà, kí ni ẹ̀rí rẹ? Ǹjẹ́ o ní ẹ̀rí rere lọ́dọ̀ àwọn aládùúgbò rẹ? Ẹ já padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ já wo ẹsẹ̀ 18 yẹn. Alàgbà Pọ́ọ̀lù sọ pé ó ní àṣẹ yìí ni mo pa fún ọ, Tímótì ọmọ mi, gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ wọn ni. Ó bẹ̀rẹ̀ pé n ti ń bẹ lórí Tímótì kìí ṣe nǹkan ẹyọ kan. Ó ní gẹ́gẹ́ bí àwọn àsọtẹ́lẹ̀ wọn ni tí a ti sọ lórí ayé rẹ, lórí ìpè rẹ, lórí ìwàsáyé rẹ, lórí jíjẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́. Àṣẹ wọ̀nyí ni mo pa fún ọ. Ó ní àwọn àsọtẹ́lẹ̀ a sì ti sọ ṣáájú lórí ayé rẹ pé nípa wọn ni kí ìwọ kí ó lè máa ja ìjà ohun rere. Mo rí wípé ọ̀rọ̀ Ọlọ́run ń pè wá sákíyèsí níbà yìí. Yorùbá máa sọ wípé ẹni bá mọyì wúrà ńlá tà á fún. Àkíyèsí tí alàgbà Pọ́ọ̀lù ń sọ fún Tímótì bíbá ni wípé sórí ayé rẹ yẹn wúrà ń bẹ lórí ayé rẹ. Má jẹ́ kí àwọn ènìyàn kó fi yí lẹ̀lẹ̀. Tí ènìyàn bá sì ń sọ pé òun ń ja ìjà, tí èèyàn bá mọ ìtumọ̀ ìjà tó yẹ kó jà, yóò ja ìjà tí ò yẹ kó jà, ẹ̀bi ó sì jẹ́ tirẹ̀. Alàgbà Pọ́ọ̀lù ń pe Tímótì sákíyèsí bíbá wípé ìjà rere ìgbàgbọ́ tó jà, àwọn àsọtẹ́lẹ̀ tó ń bẹ lórí rẹ̀ kó jà lé lórí, kó rí wípé o pàdánù àwọn àsọtẹ́lẹ̀ wọn ni tí ń bẹ lórí ayé rẹ̀. Fún àpẹẹrẹ, bóyá Ọlọ́run fún ní ẹ̀mí ọgbọ́n àti láti sọ̀rọ̀ tó yè kooro. Alàgbà Pọ́ọ̀lù ń pàkíyèsí rẹ̀ á tó padà lọ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run sí. Ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa rẹ̀ nínú ìwé Tímótì kan náà orí 9 yẹn. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 14 tó sọ. Ó ní má ṣe aláìná ní ẹ̀bùn tí ń bẹ lára rẹ, èyí tí a fún ọ nípa ìsọtẹ́lẹ̀ ìfọwọ́lé àwọn àgbà. Náà ó tún tẹ̀síwájú tá a bá tún lọ wo ìwé Tímótì nǹkan náà orí 9, Tímótì kìíní orí 9, ẹ já wò láti ẹsẹ̀ 20. Ó pàkíyèsí rẹ̀ sí dáadáa bí ó ní Tímótì sọ ohun nì, gbọ́, sọ ohun nì tí a ti fi sí ìtọ́jú rẹ, yà kúrò nínú ọ̀rọ̀ asán àti ìjiyàn ohun tí à ń fi èké pè ní ìmọ̀. Ó ní wo àti sọ tẹ́lẹ̀ fún ọ àtọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ nínú ayé rẹ tí o gbọ́dọ̀ mọ sọ, o gbọ́dọ̀ sọ, o gbọ́dọ̀ mọ wò ó, o gbọ́dọ̀ lè pa á mọ́ torí èrè tí ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ẹ já sáré wá wo àwọn mẹ́rin tí Pọ́ọ̀lù sọ fún. Ó ní lórí ìsọtẹ́lẹ̀ tó wà lórí ayé rẹ̀, kí ni ń bẹ lórí ayé tiwọn náà nílò láti pamọ́? Kí ni Ọlọ́run ti sọ nípa rẹ̀? Àwọn ìran wo l'Ọlọ́run ti fi hàn ọ́ tó nílò láti pamọ́, tó gbọdọ̀ jẹ́ kí ayé àti ẹ̀ṣẹ̀ yìí kó gbà lọ́wọ́ rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, láti ja ìjà rere kí ohun tí ó wà lọ́wọ́ rẹ̀ má bàa jábọ́ sọnù. Àwọn kan bẹ agbéwúrà lé wọn lọ́wọ́, ṣùgbọ́n gba wọn dé ìkóríta àti yàn, wọ́n pàdánù rẹ̀. Ọlọ́run fẹ́ lo ẹlòmíràn láti jẹ́ ajíhìnrere, láti jẹ́ gbohùngbohùn Olúwa, ṣùgbọ́n nígbà tí wọ́n dé ìkóríta, ẹran ara wọn tí wọ́n sì ṣe, wọ́n sọ àsọtẹ́lẹ̀ tí ń bẹ lórí ayé wọn, wọ́n sọ ọ́ nù.
wọ́n sọ ogún rere nìyẹn. Ẹlòmíì ta tirẹ̀ nílé ọtí, ẹlòmíì pàdánù tirẹ̀ níbi àgbèrè, ẹlòmíì pàdánù tirẹ̀ nítorí olè jíjà, torí ojú kòkòrò. Ẹlẹ́ẹ̀kẹta, máa ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Nígbà tí Ọlọ́run bá sọ fún àsọtẹ́lẹ̀ dídára ọjọ́ iwájú fún yàn, kò sọ pé yóò ní ìlàkọjá, ṣùgbọ́n Ọlọ́run alàgbà Paul sọ fún Timothy nígbà yìí pé máa ní ìgbàgbọ́ sí Ọlọ́run nígbà gbogbo. Ẹlẹ́ẹ̀kẹrin, máa ní ẹ̀rí ọkàn rere. Nígbà tí èèyàn bá ní ẹ̀rí ọkàn yìí, gbogbo wa la ní, oníwàásù àgbáyé ni, béèyàn bá fẹ́ ṣèkà yóò sọ fún ọ pé ó fẹ́ ṣèkà. Nígbà tí ẹ bá fẹ́ ṣe nǹkan tí ọ̀dà, ẹ̀rí wọn sọ fún ọ, ṣùgbọ́n àwọn kan ti pa ẹ̀rí ọkàn wọn. Ṣùgbọ́n nígbà yìí alàgbà Paul ń sọ fún ní gbogbo nǹkan tí ọba máa ṣe, máa ní ẹ̀rí ọkàn rere. Olúwa yóò sì bùkún fún wa bí a ti ń lépa níní ẹ̀rí ọkàn rere. Ní ìdàkejì, ìkìlọ̀ láti yan ohun rere. Ohun àkọ́kọ́ tí mo rí níbi bí èrè kàkà ní wípé ìgbàgbọ́ ààyè ń bẹ. Àwọn kan ìgbàgbọ́ wọn nínú Olúwa ó ti dòkú, àti ohun ayé ó ti ṣe kí ni ó ti gbà á lọ́wọ́ wọn. Ẹ̀rí ọkàn rere ẹ̀hún ni ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, má ṣe sọ ọ̀rọ̀ òdì. Orí ọ̀fẹ́ tá a fi gbé irúgbìn ayé wọ̀nyí ní gbogbo ọjọ́ ayé wa, torí pé ẹ̀bùn tí ń bẹ́nu ayé ẹlòmíràn ó ti sọ nípa ìgbéraga, ó sì ti bọ́ lọ́wọ́ rẹ̀, kò ní bọ́ lọ́wọ́ rẹ̀. Ẹ̀bùn Ọlọ́run tí Ọlọ́run ti fi fún ọ ò ní jẹ̀bi, nítorí wípé àkókò ń bọ̀ tá a ṣe ìṣirò bí a ṣe lo àwọn ẹ̀bùn tí Ọlọ́run fi fún wa. Jẹ́ kí a gbàdúrà, sọ fún Ọlọ́run, Olúwa fún mi ní ẹ̀mí ìgbàgbọ́ àti ọkàn tó yè kooro láti lè pa àwọn ìsọtẹ́lẹ̀ rẹ tí ń bẹ lórí ayé mi, èyí tí mo ti ṣe àwárí àti èyí tí màá tún ṣe àwárí àti tó tún sọ di mímọ̀ fún mi. Orí ọ̀fẹ́ láti pa á mọ́ títí dópin, Olúwa fi fún mi. Gbà ládùúrà. Ní ìdàkejì, sọ fún Olúwa, Olúwa ràn mí lọ́wọ́ láti jẹ́ olótìtọ́ sí ìran mi ọ̀run nígbà gbogbo àti ní ọjọ́ ayé mi gbogbo. Ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Olúwa, a ti gbọ́ ọ̀rọ̀ yín. Orí ọ̀fẹ́ láti sọ, láti pamọ́, láti ja ìjà ìrere ti ìgbàgbọ́ àti àwọn ẹ̀bùn tẹ́ ti yọ̀ǹda fún wa tá ò fi ní jẹ̀bi. Lórúkọ ti Jésù, lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ sínú ayé wa. Orí ọ̀fẹ́ tí a fi gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, lórúkọ ti Jésù Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Alàgbà Paul ṣe ń sọ nínú ẹ̀kọ́ rẹ̀ ní abala ẹgún tàkàyé, àwọn kan bẹ wọ́n ti kọ ẹ̀kọ́ yẹn nì sílẹ̀ nínú àwọn ẹgún tí Ménú àti Alásádérù wà. Paul sì sọ wípé òun fi wọ́n lé Sátánì láti jẹ níyà. Lórúkọ ti Jésù, orí ọ̀fẹ́ tí Sátánì ò fi ní jà wá náà níyà, orí ọ̀fẹ́ tí a fi ní yí alàgbà ni tá a fi rìn ní pípé pẹ̀lú ẹ̀yin Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Gbogbo àwa tí ọ̀rọ̀ yìí ń jáde sí fún ìgbà àkọ́kọ́ tí ó ń jáde sí wa, yóò jẹ́ inú dídùn wa àti ayọ̀ ọkàn wa wípé kí ẹ gbọ́ wọlé àmì bọ́tìnì yẹn àti aago ìránnilétí, èyí yóò mọ̀nà wa létí nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde ní ìkànnì amóhùnmáwòrán. Ẹ má sì jẹ́ ànìkànjọpọ́n ìran ọ̀run yìí, ẹ pín fún gbogbo àwọn ènìyàn mìíràn ní àdúgbò yín, ọ̀rẹ́ yín, níbi iṣẹ́ yín àti ní àyíká àti àyídá yín. Nígbà tí ẹ sì ń ṣe eléyìí, àlàáfíà Ọlọ́run kó máa bí sí fún yín. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ à ń retí àwọn ìbéèrè àti àwọn ẹ̀bẹ̀ àdúrà yín, yóò dára fún yín. Àlàáfíà Ọlọ́run kó máa pọ̀ sí fún wa.